À ń pọ̀rọ̀ yìí lówè, ó ń lárónú. Òwe Yorùbá come. Ẹ ti mọ̀ pé dókítà èdè Yorùbá lèmi, mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè, èmi gangan lédè, mo sì ń kọ́ni lédè Yorùbá lójúlówó. Òwe yìí lójúlówó ni mo mú wá. À ń pọ̀rọ̀ yìí lọ́wẹ̀, ó ń lárónú. Kí lọ̀wẹ̀ kí la ró? Ẹ gbọ́, à ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀, ó ní àáró nínú. Nínú àṣà ìranraẹni lọ́wọ́ nílẹ̀ Yorùbá ni òwe ti jẹ jáde. Ọ̀wẹ̀ ó ní iṣẹ́ kékeré tá a lè bẹ̀yàn ṣe. Sáré bá mi gbé àpótí yìí, bá mi ra ẹja lójúde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀wẹ̀, iṣẹ́ tá a lè san padà, ó ní ọ̀wẹ̀. Lẹ́yìn mo dúpẹ́ o. Ṣùgbọ́n àáró ó ní iṣẹ́ ńlá tá à ń bẹ̀yàn ṣe. Bí oko jíjù pé wọ́n máa ń gbá àáró ni láyé àtijọ́. Àwọn àgbẹ̀ bíi 3 4 lè kóra wọn jọ pé jẹ́ ká lọ ṣiṣẹ́ nínú oko lágbájá lónìí. Tá a bá parí iṣẹ́ oko tiẹ̀ tó bá di ọ̀la, á lọ sínú oko tàmẹ̀dọ̀. Gbogbo wa á tún lọ bá ṣiṣẹ́ tó bá níbẹ̀. Tó bá tún di ọ̀túnla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣe rí pé ó kì í jura wọn lọ. Ọ̀wẹ̀ àti àáró. Tí Yorùbá bá wá sọ wípé à ń pọ̀rọ̀ yìí lọ́wẹ̀, ó ní àáró nínú. Ìyẹn ni pé n tá a pè ní kékeré, ó ń di ní ńlá o. Kẹ́nìkan ní sáré yọjú sí mi kó sì máa gba wákàtí kan lọ́wọ́ rẹ̀. Kẹ́nìkan ní sáré yá mi ní nǹkan kan kó sì pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìnípẹ́ tí màá ti dá padà kó sì máa lọ́dún kan kó sì máa san padà. Ní ọ̀rọ̀ ti kọjá bá a ti sọ tàbí bá a ti lérò. À ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀, ó ní àáró nínú. Só ti yé yín, ó yẹ ẹ pa dáadáa kẹ́ ẹ kọ sí comment section kẹ́ ẹ share rẹ̀ ká lè kẹ́kọ̀ọ́ Yorùbá lójúlówó.